Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi orúkọ tèmi ni Alájà Rukayat Aláwìyé Bàṣírí mi. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bisi Ologe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bisi Ologe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bisi Ologe, they are the best. Love you. Ọjọ́ pẹ́ ní ọjọ́ èmi. Nínú gbígbìyànjú mi, out of the 5 states ló ti gba Àmọ̀tẹ́kùn, Ọ̀yọ́ state. Wọ́n rò pé arákùnrin yìí máa fi ìròyìn ká fi bẹ̀rẹ̀ sí ní àwọn ẹ̀mí rí àpájẹ́ ìṣẹ́ Àmọ̀tẹ́kùn house security wọn. Wọ́n láti fún mi ní ambassador of Àmọ̀tẹ́kùn in Ọ̀yọ́ state. Wọ́n lè fi kíkọ́ kan àti Àmọ̀tẹ́kùn mẹ́ta. Àwọn ọ̀rẹ́ tó sáwáyà ọ̀pẹ̀lẹ̀ká ẹ̀ láti ìbẹ̀rẹ̀ tó gbogbo bí a sì lè dúpẹ́ lọ́wọ́ Ọ̀yọ́ state. Òdúpẹ́ lọ́wọ́ ìrọ̀lá ayé tẹ́tí wọ́n lẹ́yìn tí a rò pé wàhálà wá pọ̀ àgàgà bàbá wa ọwá àjẹrò ìtọ́jú àbáyẹ̀ ní ṣe ìgbèjà ayé wa tó kọ́ àti záàkì ọba àlú alóòrùn òní ní rájá ní òkè ló fún ó ní ọ̀pọ̀lọpọ̀ lọ ṣiṣẹ́ òkè ní àbúrò ẹ̀nà ni ọba kíni wọ́n máa ń bèèrè lọ́wọ́ kíni kábẹ̀sì máa ń bèèrè ló bá ń gbé ààrẹ àmàkìrì ọba mẹ́ra ọba onígbàyè ọgbẹ́ ọ̀dọ̀gbọ́ wa adọ́kàpọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè láti ọkọ̀ àwọn ọmọ Yorùbá jọ lórí àṣà ìṣèjọ́ ẹgbẹ́ òtẹ́lẹ̀ ìjàkàrà wọn là ń pèrò owó ìlú lápùpẹ́ sí ìlú àwọn ọba ìgbìyànjú ó tẹ̀lé pé a fi ọba àṣàṣà wọ́n máa ń yẹ̀ wá sẹ́jẹ̀ lábẹ́ ìlú àdáwò tẹ̀lé ọmọ àwọn ọmọ aláàrẹ̀ kóòtù mọ́mọ́ ní ọmọ ẹni ọba tó kúròsì wọn lẹ́gbẹ̀ẹ́ bàbá ní káàkiri ló ní ìjọba ní ilẹ̀ ní ẹ̀ka ẹ̀ka àdúgbò lọ́wọ́ àlẹ́bí àdúgbò yìí dúpẹ́ lọ́wọ́ ábẹ́sì bàbá yẹ ìdílé iṣẹ́ bàbá yẹ ìdílé Yorùbá tó lọ́wọ́ bàbá yẹ ìpẹ́sọ̀ ṣe wà lórí ẹ̀kọ́ ó ní sọ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń sọ ní ìka gbogbo òmìniràgbà òwe kọ́lọ́sì tó kọ̀ máa lọ pé èyí sílé bí ó yẹ ṣe dá pé lẹ́tà àwọn ọmọ ti fi lọ ní àlọ́ tó jẹ́ bàbá yóò gbogbo ó fi pọ̀pọ̀pọ̀ ó ṣiṣẹ́ ìpínlẹ̀ Yorùbá bàbá yóò fi sẹ́lẹ̀ ó ṣiṣẹ́ ìpínlẹ̀ Yorùbá ó sọ ó ní mo fi ṣe lẹ́ẹ̀kẹ́ ní Yorùbá ó kù sí ìlú bí ọdún bàbá yẹn kọ̀ bá ti kò ní lẹ́kọ̀ọ́ òkè òkè 3 years ó yìí tó wà 4 years tí ọlọ́dọ́dọ́ ní bàbá wà dà wọ́n á ṣe ilẹ̀ Yorùbá kí ọlọ́run ilé ìwọ̀n Yorùbá àti bàbá aláàbò sí abẹ́fẹ́ ìlú ẹni tí ìgbọ́ ìwọ̀n Yorùbá yìí àwọn ìlọ́bí sí wà pé ó tẹ̀ ọlọ́bẹ̀ àìwádìí ọlọ́bẹ̀ ti dání ẹni ọba kí ń dání ẹni ní ọ̀pọ̀lọpọ̀ sí para dé tó bá rọ̀ èyí ni máa ń fọ́ àtúnmí ìgbà ọba tó bẹ̀rẹ̀ sí lọ́dẹ òkú abẹ́sí ní ọ̀rọ̀ àdúgbà ìlọ́dọ̀ ti ní ìlú àdúgbà ọgbọ̀n ẹ̀dá sí ilé ayé àdúgbà ọgbọ̀n ẹ̀dá sí àgbìlẹ̀ ọ̀run àdúgbà ọgbọ̀n ẹ̀dá sí sọ́wọ́ méje ìrẹ̀lẹ̀ èyí tí ayé jẹ́ àdúgbò rẹ̀ tó wà àdúgbà wà lẹ́yìn àwọn orí ẹ̀dọ́ kan ló ní ìbàyí pọ̀ púpọ̀ àwọn aláyélúwà àwọn aláṣẹ ìlú tí a ní ìbàyí púpọ̀ ìbáraẹni máa tẹ́ẹ̀kẹ́ bí àwọn ẹni ti lè tẹ́ẹ̀kẹ́ fún àpàdé ní the next 20 minutes.
wọ́n fi kábíyèsí ti ọ̀gẹ́dẹ́ ọba mùsùlùmí Adéṣọlá làwọn àti ọba Adéwọ ní òkìńtọ̀ ìṣúra májèsì ọba Adébáyọ̀ Adéwọlé tó lè fà pẹ̀lú ọba ìlú ìṣúra májèsì ọba Ìsá àbúrò ọlárìkẹ̀ fún sáàkì ọba ìjọba wa fi kí ooo èyí orí adé tó wà ní báyìí ní ìgbówó orí báyìí ó ti lọ bí almost 40 hours. Abájẹ̀ ìgbà wa mú kọ̀ọ̀kọ̀ ètò ìwà kúrò ní kí máa lọ mẹ́ṣọ̀ àwọn ìmẹ́ṣẹ̀ ìlọ kí wà mẹ́ṣẹ̀ ìlọ. Bí ìgbà wọn tó rí ẹni ó gbogbo ẹ̀yìn kábíyèsí wọn tó wà nílò òkè dáadáa ọlọ́wọ́ yìí bí ẹ fi ìlú ilẹ̀ ẹ̀wọ̀n akọ́kọ̀ mi tó lọ́wọ́ mi nínú rẹ̀ àwọn òwe yìí o. Orí ìtẹ́ tí ẹ wà ẹ̀pẹ́ lórí ìtẹ̀ bàbá yìí o ní agbára náà gbogbo ayérayé àwọn ìlú tí ẹ̀jọba lórí ẹ̀ àsìkò yìí tẹ̀lé láti gbogbo ìlú lára. Kìí bẹ́ẹ̀ kó wá kí òkè pọfẹsọ Akin Àtàwọ̀ tó kọ ìwé tí a fẹ́ gbé jáde lórí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn ìwé yìí àpapọ̀dé ẹ̀jẹ̀ ní àdè kọ́kọ́ tí àwọn alóòfẹ́ kọ ìsúrí àwọn bàbá ńlá tó ti di oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yìí. One of them perform in the next 100 years to be performed. Torí ó ní nǹkan tí ààrẹ ọ̀kan gbé ṣe lórí ìsìn ilẹ̀ Yorùbá. Àwọn ni aláìsí pé àwọn òkọ̀ọ̀kan wọ́n pín ìdáwó gbogbo tí àwọn ààrẹ ti ṣe. Ọlásìkò tèmi àwọn ọ̀kọ̀ọ̀kan ṣe ọdún ọdẹ Yorùbá lọ́wọ́ àgbèrò láti kó wà lórí ìwé orí ìtọ̀. Ní series by series ní ọ̀nà wá kí àwọn olùkọ́kọ́ bí ó ààrẹ Oníkòyí ẹ̀ṣọ́ àbúrò Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn ẹgbẹ́ ààrẹ tó wá ní jẹ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò àbúrò Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn ìjẹ́ bó bí Oníkòyí àbúrò bá rí Oníkòyí náà jẹ́ òó àwọn ìjàpá Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ náà lé o ààrẹ làárẹ jẹ́ o ààrẹ Oníkòyí ti ọ̀gbìn òbára mo kí gbogbo àwọn pòfẹ́sọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ pòfẹ́sọ̀ bíbá yìí ọ̀nà fọ́nlẹ́lì pẹ́sẹ̀lẹ́pì ní orúkọ ààrẹ tọ́lọ́bí síwájú ìgbésẹ̀ rẹ̀ orúkọ ọba ìgbòho ìsìn lórí gbogbo àwọn pàṣípàtì yòókù ọ̀gọ́mọ́ wá kí gbogbo ẹ̀yẹ tí ẹ wá jẹ́ sí lónìí orí ọ̀pọ̀lọpọ̀ olùgbẹ̀ olùgbẹ̀ oríṣiríṣi àwọn ẹgbẹ́ orí ẹgbẹ́ Odùduwà orí Southwest security stakeholders ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ló wà nígbà lónìí ọwọ́ yẹn sí ẹ bá bínú lórí ọ̀rùn kékeré ta lọ ta yìí jẹ́wọ̀n pé kó bá púpọ̀ lọ́wọ́ wa láì ní ìgbà ìgbàwó ha láì lè tàbí àti súnmọ́ gbogbo ọ̀rọ̀ wà ní gẹ̀gẹ̀ àpáta jẹ́ ìta ìfọ̀kànlẹ̀ ilé ìfọ̀lá lọ́pàá nígbà a mọ̀ pé ilé Yorùbá àìjẹ́ táwọn mẹ́ta wa kọ́ wọn bí màá lọ àdínkọ́ wa àpapọ̀ máa ń ní àwọn èèyàn wa tẹ́ ìwé ìwà ẹ má bèèrè ẹ bá wa pa ọ̀rọ̀ yìí bí ó ṣe wà owó tó mẹ́rin kí àjọ wà lónìí ẹ̀yọ́ oníwé ìròyìn ọmọ oníwà ọ̀sán ìwà àdínkù sóòrò ìtọ́sí tó gbé ìrọ̀ wa lórí rẹ̀. Àkọ́kọ́ àwọn ìlọ́dẹ̀ tí àwọn ọmọ bá lọ́ṣọ́ fún àwọn ọmọ wá sí nínú ẹ̀. Àwọn ìlọ́dẹ̀ sì jẹ́ pé àwọn lápàṣẹ
ìlú ọ̀yọ́ àwọn méjì wà ní ìlú òkú pẹ̀lú wa bíbá ó wà pẹ̀lú ilé ó wà pẹ̀lú ilé ẹ̀ka fi kàtà ọdún ọ̀yọ́ ní. olùpẹ̀ lọ́wọ́ nínú kan mú wa ààrẹ ìka tó jẹ́ ìwà tó yẹ ààrẹ ọ̀dọ́ kátàkù àdúgbò lọ́wọ́ náà wípé ní oṣù tó kọjá lọ Lagos State camp rẹ̀ gẹ́gẹ́ bí ọba Adama olówó àti ìlú rẹ̀. Olú àwọn olóyè ààrẹ kẹ́kẹ́ lọ́ka ìlú rẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n fẹ́ sọ fún mi lọ́wọ́ ìwé àwọn olùsọ́nà fún gbogbo olùgbòsò wá fẹ́ lọ́wọ́ ẹgbẹ́ tó pé ìdílé. Ẹgbẹ́ pẹ́pẹ́ nígbà òjò nígbà ẹ̀rọ. Wọ́n wà lẹ́yìn mi, wọ́n gbìyànjú. Yorùbá People's Congress àti Yorùbá Progressive Union. Àwọn ẹgbẹ́ méjì yẹn àwọn ní gbogbo àwọn ní. Àwọn ní gbogbo owó ẹgbẹ́ kan tó wá gbìyànjú sí láàyè ọdún méjì àkọsí àkàwà yìí. Yorùbá wọn bọ̀ ìsọ́ pẹ̀lú wa òbí lókè. Àwọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ṣe gbìyànjú wọ́n ṣe pé olùdó ẹ̀wọ̀n yóò tẹ̀lé lọ́wọ́ Southwest Security Stakeholder lẹ́nu bàtà bẹ̀rẹ̀ yìí ẹ̀dúró sì ní ẹ̀rọ pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́gbẹ̀ẹ́ ti wá ẹgbà fúnni ní agbára náà gbogbo àwọn ẹgbẹ́ tó wà ní Southwest Security Stakeholder gbogbo wa ní àgbà olùdó lọ́wọ́ ti sùúrù ó lè rẹ̀ àkùnmọ́ wa olùtẹ́lẹ̀ ó lọ́wọ́ pẹ̀lú onígbò wọn bí wà ní ó ní pàtó ìsúnmọ́ ààrẹ ní ó ṣẹ̀wò pé àṣẹ wọn máa pa àwọn arákùnrin tó máa ń bàjẹ́ ní wẹ́ ní Yorùbá ṣe ní ìyẹn Yorùbá máa ń sọ gbogbo ní dídí ní orílẹ̀ wọn kó yọ̀yọ̀ nílẹ̀ Yorùbá ìdúgbò ẹ̀wọ̀n ìwé tó yọ̀ gbogbo ẹ̀yìn tí wá sí àjọyọ̀ ìlọ́ọ̀lù Yorùbá ládùúgbà pé ìkọ́lẹ́rẹ́ ìkọ́yọ̀ òwúrọ̀ máa ṣẹlẹ̀ nídìí ẹ̀yìn gbogbo ẹ̀yìn tí wá sí àjọyọ̀ ìlẹ́ẹ̀mí àwọn ẹkún owó ọkọ̀ lè ṣe ìdílé wọn ní àgbáyé lẹ́kọ̀ọ́rì. Àwọn ọmọ tẹ́lẹ̀ bí wọ́n ti parí lẹ́kọ̀ọ́rì àwọn ọmọ àgbẹ̀ àgbáyé tó ń tọ́lọ́wọ́ yóò olùkọ́ Nigeria, chairman of all chairmen in Lagos State. This is Alága fún gbogbo alága lẹ́kọ̀ọ́ àti ní orílẹ̀-èdè Nigeria. Honourable Kọ́ládé Alábí, executive chairman Bariga local government. Àti my own landlord chairman, because he's the chairman of where I stay in Ikorodu, the executive chairman Igbogo Bayeku LCDA, Honorable Sheson Daini, God bless you. They are here to represent Akobi, Omolodode, Jagabambogo, Asiwaju Bola Ahmed Tinubu, the flag bearer, the presidential candidate of All Progressives Congress. Ẹ máa fún ọ ní àtẹ́wọ́ bí wọ́n ṣe fẹ́ lọ ṣe ìwé ààrẹ ọ̀nà kakanfò in history lórúkọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti lórúkọ local government council wọn. Yeah, the secret, ladies and gentlemen, without much ado, let me hand over the microphone to you. No, we are here to launch this Ààrẹ Ọ̀nà Kakanfò in Yoruba history in the name of Asiwaju Bola Ahmed Tinubu, the Jabagan of Nigeria. We are launching this in his name in the sum of 5 million naira. In the same vein, as the representative of all the council chairmen in Lagos State, and by extension, the President of Association of Local Government of Nigeria. And let me say this, that the position of Algon President
For 20 years, it has eluded Yoruba land. And what we are celebrating today is Yoruba history and Yoruba culture. Let me say this, that I'm the first person in Southwest to occupy the position of House President in 20 years. We don't know when it will come back to Yoruba land. It is in the light of this that I will be launching this book in the name of all the council chairmen in Lagos and all the council chairmen in Nigeria in the equal sum of 5 million naira. And thank you. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.